àtúnkù dédé àkókò yìí níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wò wá lórí ìkànnì Akéde Yorùbá TV News náà láwà níbi tá a ti ń mú ìròyìn àjàbalẹ̀ àti ètò oríṣiríṣi wá fún wa. Orúkọ tèmi ni àyànfẹ́ Elédùmarè. Èyí tá a fẹ́ ṣe lọ́tẹ̀ yìí, a fẹ́ sọ ìdí ohun tó ṣokùnfà ikú olóògbé gbajúgbajà òṣèré tíátà Sisi Quadri tó jẹ́ Ọlọ́run nípè lánàá òde yìí tí ń ṣe ọjọ́ kìíní oṣù kẹta ọdún tí a wà nínú rẹ̀ yìí. A ṣe àbẹ̀wò sí mọ̀lẹ́bí olóògbé Sisi Quadri ní ìlú rẹ̀ tí ń ṣe ìlú Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun. A sì ṣe ìbánisọ̀rọ̀ pẹ̀lú alásùnmọ́ rẹ̀ kan tó súnmọ́ gbọ̀ngbọ̀n tí orúkọ rẹ̀ ń jẹ́ Ahmed, tó ṣe àlàyé pé àhesọ ọ̀rọ̀ pátá tó jìnnà sí òótọ́ òun ni ọ̀rọ̀ táwọn ènìyàn ń gbé káàkiri wípé àìsàn kíndìnrín òun ni ó pa olóògbé Sisi Quadri Oyèbámijí Tọmọrí tí ọ̀pọ̀lọpọ̀ olólùfẹ́ rẹ̀ ń pè ní Sisi Quadri. Ó ní àìsàn kíndìnrín kọ́ òun ni ó pa á, bí kìí ṣe wípé bí ọ̀sẹ̀ bíi mélòó kan òun ni ó wà ní oko eré níbi tí wọ́n ti ń ṣe eré orí ìtàgé. Wọ́n ní ibẹ̀ gan ni àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn akẹgbẹ́ rẹ̀ nínú ẹgbẹ́ òṣèré ni wọ́n ti kẹ́fìn pé ara rẹ̀ ń lọ tíkọ́tíkọ́ tí ojú rẹ̀ náà sì ń ṣe bákànbákàn. Wọ́n ṣe ní àlàyé wípé wọ́n tọ́jú olóògbé náà ní ilé ìtura èyí tó dé sí, tí wọ́n sì tún gbé lọ sí ilé ìwòsàn tí ó wà nítòsí ibẹ̀. Wọ́n ní lẹ́yìn tí wọ́n ṣe àyẹ̀wò fún un, òun ni dókítà fi ìdí rẹ̀ múlẹ̀ wípé kìí ṣe àìsàn kíndìnrín bí kìí ṣe pé àìsàn táífọ́ọ̀dù òun ni ó ń bá olóògbé náà fínra. Wọ́n ní wọ́n ṣe ìtọ́jú olóògbé Sisi Quadri yìí tí ara rẹ̀ sì le dáadáa kó tó di pé dókítà ní kí ó máa lọlé láyọ̀ àti àlàáfíà. Wọ́n ní lẹ́yìn tí ó délé tán ni àìsàn náà ó tún gbéra sọ lẹ́lẹ́kejì tí ó sì le ju ti àkọ́kọ́ lọ. Èyí ló fà á tí wọ́n náà tó fi dá Sisi Quadri padà sí ilé ìwòsàn tó kú sí ìyún Ládòkè Akíntọ́lá yunifásitì tó wà nílùú Ògbómọ̀ṣọ́. Ibẹ̀ ni wọ́n ní ó ti gba ìtọ́jú tí wọ́n sì ní ó ń ṣe èsúkè ní lemọ́lemọ́. Wọ́n ní èsúkè yìí pọ̀ púpọ̀ léyìí tí wọ́n sọ wípé ó ń fi ọkàn àwọn èèyàn balẹ̀ pé nínú ọgọ́rùn-ún aláìsàn tí ó bá ń ṣe èsúkè dájúdájú ìwòsàn bọ̀ ni. Wọ́n ní ṣùgbọ́n títí olóògbé Sisi Quadri Tọmọrí yìí ò ní ó jẹ́ ọ̀nà ìyàlẹ́nu pẹ̀lú bí wọ́n ṣe kéde ikú rẹ̀ ní àná òde yìí tí ń ṣe ọjọ́ ẹtì ọjọ́ kìíní oṣù kẹta nínú ọdún tá a wà yìí. Ahmed ṣe ní àlàyé wípé nínú ìtọ́jú tí wọ́n ṣe fún un ò ní ara rẹ̀ kò ti gbà mọ́, tí dókítà sì sọ wípé eléérú ó tún ṣúgi. Ní tí ó ya ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ Sisi Quadri lẹ́nu ni wípé lánàá òde yìí tó jáde láyé bákan náà òun ni wọ́n gbé fíìmù èyí tó ti kópa nínú eré gbajúgbajà òṣèré tíátà ìyún Kúnlé Afọláyan tí ó pe àkọlé rẹ̀ ní Aníkúlápó series. Níbẹ̀ ni wọ́n ní olóògbé ti kópa tó ti ṣe bí òkú tí ń yọ sí àwọn ènìyàn nínú eré náà. Wọ́n ní bóyá eré tó ṣe nínú rẹ̀ yìí òní ó ṣokùnfà ikú rẹ̀ ní kíákíá tí oríṣiríṣi àwọn olólùfẹ́ tí wọ́n sì ń mú àhesọ ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀dùn ọkàn wọn lórí bí ikú ṣe já wọn nítàn mọ́ nípa olólùfẹ́ adẹ́rìnpòṣónú ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀bú ọlọ́gbọ́n èdè lẹ́nu, bí ikú ṣe já nítàn mọ́ tí ó fi di ẹni àkọlẹ̀ bò báyìí. Wọ́n ti sin olóògbé Tọmọrí Sisi Quadri nílànà ti mùsùlùmí lánàá òde yìí tí wọ́n kéde rẹ̀ pé ó ṣe aláìsí. Tẹ́bí tará tọ̀rẹ́ tojúlùmọ̀ ni wọ́n ti ń bá àwọn ẹbí rẹ̀ kẹ́dùn wípé wọ́n kó aláfẹ́ra kù, wọ́n sì kú àtẹ̀mọ́ra. Ọjọ́ jìnnà síra bẹ́ẹ̀ náà ṣe ní àdúrà wípé a kò ní rí àtẹ̀yìnkú mọ́ ní inú ẹbí ẹnìkọ̀ọ̀kan wa. Olóògbé Sisi Quadri fi bàbá àti àwọn ọmọ sílẹ̀ lọ sínú ayé yìí kó tó di pé ó dágbére. A tún máa mú ìròyìn míì wá fún wa lórí bí àbá tó ṣe ń rí tó ń lọ lórí oríṣiríṣi nǹkan tí ó wù kó máa ṣẹlẹ̀ nípa orílẹ̀-èdè Nàìjíríà káàkiri. Ó dàbọ̀, àyànfẹ́ Elédùmarè ló ń kí yín. Ẹ kú àtàárọ̀.